Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh to all my Muslim brothers and sisters. Aku ngbe o, emi ashika. Nínú Ramadan season mo pé oúnjẹ tó nourish tó jẹ́ pé yes, ó máa ṣara lóore, òun ni máa mú wá fún yín. Kí ni mo wá mú wá lénìí? Oh, and before I move further, please kindly share my video. Ẹ bá mi share videos mi, ẹ jọ̀ọ́. Thank you so much. Then, kí ni mo mú wá lénìí? Òun ló ń pè ní onion pepper stew. Ẹ ti gbọ́rọ̀ ẹ̀ rẹ̀. Onion, tẹ́ bá ti gbọ́ orúkọ ẹ̀ gan, tí mo fi ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Eléyìí yàtọ̀ sí pé torí pé Alase like àlùbọ́sà. This is very nutritious, especially ní Ramadan period yìí. Torí iṣẹ́ tí àlùbọ́sà ń ṣe, òun ló lọ yẹn. So now, kí ni màá kọ́kọ́ gbé? Mo ti heat up pan mi lọ. Ororo. Okay. So ní báyìí mo ti dá òróró lé ná. Ẹ jẹ́ kó rọra gbóná díẹ̀. Meanwhile pan tèmi ti heat already, so mo rí pé yes, ó ti gbóná. A máa wá da onion yìí sí. Ẹ̀yin náà rí bóyá pọ̀. Mo ti rẹ́, mo dẹ̀ ti gé báyìí. Nicely diced. Ṣó yé yín? So ẹ máa rọra da àlùbọ́sà gbogbo ẹ̀ la fẹ́ nínú oúnjẹ yìí. That's why we call it onion. Wow. Mo ṣẹ́kù díẹ̀ báyìí. Àlùbọ́sà ní nǹkan tó púpọ̀ tó ń ṣe lára. One of the major thing tó ń ṣe lára ni pé ó máa ń aid digestion. Ṣé mo kí ta bá ṣìnà tó ń sìn? Ẹlòmíì ikú ẹ̀ máa sáré ga. Ẹgbẹ́ tó bá tún jí sààrì. Ẹ tẹ̀ mọ̀ pé ó kàn pákà jẹ sààrì náà kó tẹ̀ jẹ́ omi ká fi sẹ́nu. So ẹlòmíì ó máa ti wà over full, wá máa wò pé omi jẹun jàre kíní kan, but tẹ́ bá lo recipe yìí, especially tẹ́ bá ń jẹ onion dáadáa during this Ramadan period. Ẹ rí pé yes, wọ́rọ́fúlì ẹ máa lọ sí toilet, then ọkàn yín gbogbo ẹ̀ á máa bá yín cleanse ẹ̀ wọ́rọ́wọ́rọ́, digestion yín máa aid ẹ̀, you know. So that's one of the major benefits tí àlùbọ́sà ń ṣe lára. So nísìnyí nǹkan tí mo ń ṣe rí pé máa filẹ̀ fẹ́ kó dín dáadáa. Ẹ̀mí ni onion nìkan là ń jẹ, onion nìkan ni, that's why it's called onion pepper stew. So ẹ jẹ́ kó translucent dáadáa. So ẹ ti rí pé yes, àlùbọ́sà yóò ti tún ró dáadáa sí nǹkan tẹ́ fẹ́ achieve ní. Ṣé rí pé èyí tí mo dà tán yẹn, ẹ ti rójú ẹ̀. Ẹ ti mọ̀ pé àlùbọ́sà yìí ti translucent, ó ti tún ró dáadáa sínú òróró yẹn. Ẹ ti rí yàtọ̀. So ẹ máa jẹ́ kó recipe yìí kó jẹ́ pé ẹ̀pọ̀ sáyé dá sí o. Ẹ máa jẹ́ kó dín dáadáa. Ní báyìí nǹkan tá a máa ṣe next kò nira rárá. A máa gbé kí la chop sí bíbáyìí, rodo àti tomato, but tomato yẹn tẹ́ bá kó bóyá bí rodo 5, 1 2 3 4 5, mo kàn fi ṣe example yẹn, máa mú tomato ẹyọ kan. So rodo ló pọ̀ jù nínú ẹ̀. Mo kàn try láti sọ fún yín yẹn. So ìbọn tó bá dẹ̀ mọ̀ pé ẹ ti rí rodo ni. Ẹ kọ̀ rọra tún ẹ̀ dáhùn pẹ̀lú tomato kínkínní. The idea of this meal gangan, the star of this meal, òun ni onion. Wow. Wow. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ kí ń jata púpọ̀, ẹ try as much as possible kẹ́ reduce rodo yín. Ṣó yé yín? Ní báyìí, màá kó ẹja yìí, màá rọra kó sí báyìí. Ìyẹn smoked Titus fish. Ẹja tó bá wùn yín lẹ lè lò. But smoked Titus fish lèmi yàn láàyò. Màá wá bẹ́ẹ̀rì ẹ̀ báyìí sínú ẹ̀ báyìí. Kọ́ wá ṣe kí ni? Kọ́ sẹ́ngẹ́mẹ́ǹgẹ̀ wọnú ara wọn, kọ́rọ̀ wọn kó ṣe kí ni, kó yéké dáadáa. Máa fi àgbọn ọbẹ̀ sí. Máa fi ìsebẹ̀ díẹ̀.
náà. So mo fẹ́ fi kíní ilẹ̀ for like 3 to 5 minutes. Ó máa dín, then a máa padà wá. So ó ti tó bí 5 minutes now. Ẹ ti rójú ẹ̀, ata mi ti ṣe kíni, ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Onion pepper stew wà lélẹ̀. So ẹ máa wonder, eléyìí is just for toppings and crunchiness. Ọ̀kẹ́ lómi mọ́ ní mi ò belch. Ó dẹ̀ wù mí ga, ó ṣe kíní kan wọ́n ní tọ́jú onion. It's very 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 healthy. So eléyìí báyìí. Nítorí náà lọ nídìí ẹ̀. So eléyìí steamy ẹ̀ yẹn heat ata yẹn lápò fẹ́ yẹ kó rọra steam onion ta kó sí tán. Then we are done. Mo ti pa. Mi ò ń jẹ àlùbọ́sà ò sínú ọ̀rọ̀ recipe eléyìí o. Please recreate it. You really really love it, my fans. Tó bá jẹ́ ẹ̀yin ni wọ́n ṣe eléyìí fún kí lè máa fi pair. My own is Iftar yìí o. Iṣu ni kẹ́ lò. Iṣu. Mo ti bọ iṣu mi off camera. But tó bá fẹ́ mọ̀ bọ́ yín bọ iṣu kò yé yín, ẹ lọ sínú channel mi, mo ti kọ́ yín dáadáa. So you can just pair it with yam or bread or rice. Ṣé rí pé mo ti fún yín ní òjé oúnjẹ tí ẹ máa ṣe kí ni ẹ máa fi ṣínú ní èní. Please recreate it o. Ẹ ti rí báyìí. This is serve it. Wow, this is looking penguin. Ẹja ni, ẹ gbé ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. That's the idea. Awesome. Awesome. So, mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wá fún yín lénìí. Ẹ má dẹ̀ gbàgbé láti lo omi tó clean láti kọ́kọ́ fi ṣínú àti dàbínù tí a mọ̀ sí date. Ó ṣara lóore dáadáa ni. Then you will create this recipe kéde fún mi ní feedback in the comment section. Ire o lọ́jọ́ gbogbo. Ramadan Kareem.